الله عليه وسلم أنه قال إن الله تعالى خلق عمودا بين يدي العرش فإذا قال العبد لا إله إلا الله محمد رسول الله اهتز العمود فيقول الله اسكن يا عمود فيقول العمود كيف أسكن ولم تغفر لقائلها فيقول الله تعالى قد غفرت لك ويسكن عند ذلك صلى الله عليه وسلم. لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أنا لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أنا على ربنا الأعلى جلالك من هو الأولى جمال لذلك لأعلى كمال الله من أجلا لا إله إلا الله لا إله إلا ẹ káàárọ̀ o, لا إله إلا a kú wíkẹ̀ndì tèmi, ẹ̀mí wa sọ̀pọ̀ rẹ̀, gbogbo ilé ń kọ́, ẹ ra àánú gbà o, ogun èṣù ní borí wa, ogun tó ti sẹ́nu ayé wa kò ní gbórí mọ́, gbogbo bí bàtà tó ń ta nìkọ̀ọ̀kan lẹ́sẹ̀, ọlọ́run ọba ọ̀gá ògo yóò bá kálukú bomi ìtùnú síbẹ̀, gbogbo ẹ̀yin tẹ̀ ń wọkọ̀ ọlọ́run fún yín lọ́kọ̀ rẹ̀, ẹ̀yin tẹ̀ tí lọ́kọ̀ ilé aláyọ̀ yóò ní dàrú, ẹ̀yin tẹ̀ ń wáṣẹ́ ọlọ́run ò ní dẹsẹ̀ sí yín o, ọlọ́run yóò sí náà là fún yín. ǹjẹ́ gbọ́ gbogbo bí ìjà wa wà láàrin ọkọ àtìyàwó ọlọ́run yóò bá wa léṣe ìtàrí jùlọ, yóò bá wa bomi àlàáfíà jùbọ̀ agbára ọlọ́run. gbogbo ẹ̀yin òṣòwò lẹ́jẹ̀rẹ̀, gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀ tàtàjèrè, ẹ̀yin ọmọ iléèwé àṣeyege lẹ́sẹ̀, ẹ̀yin wòlíì tí ọlọ́run yàn yàtọ̀ sẹ́ni ikùn yàn, iṣẹ́ tó ti parí ọlọ́run ọba ọ̀gá ògbó ọmọ àdúrà sọ́dọ̀ yín, ẹ̀yin àfáà ọlọ́run gbá ilé lọ́wọ́, ọlọ́run ò ní ṣe ní láàfáà aláṣọ púpọ̀, àdúrà tó ti gbà iṣẹ́ tó ti parí ọlọ́run ọmọ àtàrí sọ́dọ̀ yín, wọ́n máa fi ṣe sábàbí oore lágbára ọlọ́run tó ṣe máa rí nìyẹn. gbogbo ẹ̀yin aláboyún ẹ̀ sọ̀ láyọ̀, gbogbo ẹ̀yin tẹ̀ ń wojú olúwa olúwa alálùbáríkà ọlọ́run ọba mi yóò bá yọ̀ǹda ọmọ alálùbáríkà fún yín, ẹ̀yin tẹ́ ti bí kò níyàn kú lágbára elédùà, ẹ̀ ní kọ̀bànújẹ́ lára ọmọ yín o lágbára ọlọ́run aláàmọ́ṣá aláàbùláàbù ọ̀tá ìlà àbìlà. láàárọ̀ yìí a fẹ́ kọjá káàkiri díẹ̀ láàárọ̀ yìí, ẹ dákun má da ètò yìí gbọ́, ẹ pèrè àyíjọ nulẹ̀, má wo ti kírẹ́dìtì tó rà wàá kẹ́kọ̀ọ́ mẹ́, mi ò polówó fún ẹ, à ń ṣera wa nígbẹ́rẹ́ pàkọ́ ni ká lè yọ kọ́gbọ́n, ẹ para lé ẹ pèrè ọ̀nà, àwọn ọmọ yìí tí ń wo tẹ́lẹ̀ yẹn ni kí wọ́n pa ẹni wọ́n jókòó tì yìí kí wọ́n kọ́gbọ́n, ọkọ ìyàwó má ti jáde jókòó tì ìyàwó rẹ̀ wíkẹ̀ndì láwà, ìyàwó má lọ patí kó tó jáde lọ kọ́kọ́ kọ́gbọ́n lórí eléyìí náà, ìwọ́n tó wà nínú mọ́tò jẹun tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọ̀kẹ́kọ̀ọ́ mẹ́ má dàá gbọ́, ẹ̀ sì jèrè lágbára ọlọ́run. àwọn ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ṣubú ẹ̀dá ò lè rìn torí ó máa ń mì, gbogbo ibi tí kálukú wá tún ta kù sí ọlọ́run kan bá wa túbẹ̀ ṣe. ǹjẹ́ gbọ́ á kà díẹ̀ fúnra wa tí kálukú fi lè mọ̀ bí ó ṣe mójútó ìrìn àjò ayé ara rẹ̀.
bàbá kan ò lè sáré fọ́mọ kan ìyá kan ò lè sáré fọ́mọ kan wọ́n tó bá tiẹ̀ tó á rí bàbá sáré fún tó bá rí ìyá sáré fún mo bẹ̀ dúpẹ́ wá níwájú òní lẹ́yìn tọ́jú ọlọ́run ọba rẹ ọbẹ̀ ọlọ́run ọba rẹ kọ́ máa bẹ̀ẹ́ lóòrèkóòrè kó sì má kọjá àlà ntọ́lọ́run ọba ní ká ṣe òun ni kó ṣe ntọ́lọ́run ọba àlejò ọlọ́ba ní ká jìnà sí ẹ jẹ́ ká jìnà sí. orúkọ mi ni Lukman ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa pariwo yìí pé ọ̀rọ̀ ayé òun ò tiẹ̀ wá yé òun báyìí. bọ́rọ̀ ṣé òun tiẹ̀ sí wa ń lọ kò tiẹ̀ wá yé òun báyìí. òun máàmù bọ́ ọjà òun ọ̀tà kìnnì kan ṣe kìnnì kan ṣe ayáwó agbọ́ ogun kankan ò sí ẹlòmíì o ẹlòmà ẹlòsà tí òyìnbó bá ṣe kìnnì kan òyìnbó sọ fún ọ pé má jomi ọ dà sílé yìí má jẹ́ kí ọmọ kékeré ó débi kínní yìí àgbàlagbà tọ́jú orí ẹ̀ bá ju báyìí lọ ẹ má jẹ́ kó dé ibi báyìí bó ṣe wà nínú ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn náà nìyẹn. ẹ gbádùn mi àwọn ẹlòmíì tí a máa ń bí wípé ẹ̀sà àwọn ìbejì tí wọ́n máa ń bí tó jẹ́ pé ìkan ò lówó ìkan ò ní lówó tó dẹ̀ jẹ́ pé ọjọ́ kan náà wọ́n bí wọn kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ mọ́ láṣìírí pọ̀ lábẹ́ ẹ̀. ìjọ wọn bí wọn inú kan náà wọ́n bá jáde o ṣùgbọ́n ìṣẹ́jú kan náà kọ́ ni wọ́n fi bí wọn. omi ìlé bọ́ sí wákàtí kan náà omi sì lè lé fẹ́rẹ́fẹ́ ṣùgbọ́n ìṣẹ́jú kan náà kọ́ ni wọ́n bí àwọn méjèèjì. ó dé ní omi ń bẹ nínú àwọn méjèèjì sáìsì bàtà rẹ̀ lọ́wọ́ láàárọ̀ ọjọ́ omi ìwọ bàtà oníbàtà ni ẹ gbádùn mi ẹ ń tẹ̀lé mi ṣé ẹ ń tẹ̀lé mi. èèwọ̀ ara ní í ṣe àkóbá fúnrin àjò ayé ẹlòmíì ẹ gbádùn mi èèwọ̀ ara. mo ní ẹnìkan ó ní ayé ń bá òun fà á gan ni o wọ́n ta òun lọ́fà ni o ọlọ́run ni òjò òun ó kú o òun kú tá gan ni o wọ́n ní ọfà àbí ok. ṣé àkótí àbá rí ọsibítù tí àbá dé ọsibítù ilé ìwòsàn ẹ̀ ń wò mí pé èdè pọ̀ lẹ́nu àfa ńgbà àwọn òyìnbá sọ mi èkó bọ́mọ ìlú òkèlè mi àwa sì ní kùránì ń bá wí tó ní wọ́n ràfà náà mọ̀ká náà líyá ẹ̀ ọmọ ìlú òkèlè gbogbo wa la máa ga lágbára ọlọ́run ọ̀sọ́mọ̀kọ́lọ́mọ ìlú ìsàlẹ̀ dáẹ̀tì gbogbo wa ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó ní kí lòun jẹun tẹ́lá òun ọ̀gbádùn ara òun tílẹ̀ fi mọ́ ara níhun tí n bá sọ oúnjẹ tó jẹ fún gbogbo yín ẹ máa rẹ́rìn bẹ́ẹ̀ sì ni ara rẹ̀ kọ̀ ọ́ kò fẹ́ kó máa jẹun ṣé kí n sọ dòdò ọ̀pá ẹlẹ́rìn dòdò ni tó bá ti jẹ dòdò báyìí kò ní gbádùn ara rẹ̀ bẹ́ẹ̀ fún lọ́gẹ̀dẹ̀ kò ní jẹ tó bá rọra jẹ ẹyọ kan
ẹ dá wàhálà lẹ mo ní ẹnìkan ọ̀tá ọlọ́fà o sì tẹ oògùn mọ́lẹ̀ ìwọ lọ lákèésí ara rẹ tí wọn bá dé ọsibítù tí nǹkan bá ṣèyàn wọn kọ́kọ́ béèrè ìbéèrè bíi mẹ́rin lọ́wọ́ olúwẹ̀ ṣé wọ́n ń jẹun dáadáa ṣé ń sùn ṣó ń tọ́lẹ́ẹ̀tì ṣé wọ́n ń tọ̀ kí ni wọ́n jẹ sùn lálẹ́ àná dókítà ọkọ̀ béèrè rẹ̀ lọ́wọ́ yín ẹ kò máa jẹun dáadáa ẹ kò máa oorun yẹn gan ò dàbí alára wọ́n ti mọ̀ pé eléyàn fáwọn ní wàhálà rẹpẹtẹ màlẹ́ríà nìyẹn wọ́n ti mọ ayé ẹ̀mú kìnnì kan wá ẹ̀mú kìnnì kan wọ́n sáré dá àpọ̀ fún ọ fún ọ lábẹ́rẹ́ nígbà tí ọbẹ̀ ìdíjọ́ kejì wọ́n gan ó dúpẹ́ bó ṣe wà fún àlàáfíà ara bẹ́ẹ̀ ló wà fún ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn ẹ gbádùn mi èèwọ̀ ara ló dínà mọ́ ayé ẹlòmíì dòní nínú ìgbésí ayé ọ̀dà ọmọ ẹlòmíì àkádàrá ẹlòmíì kọjá pé gbogbo ohun tó bá ti fẹ́ ṣe kó sọ jáde bí àpẹẹrẹ nísìn ó fẹ́ gbàjọ kan àjọ yẹn lọ bí 300,000 àjọ yẹn wá kù bí ijọ́ mẹ́jọ tí ó gbà bá wá dàrin àwọn ọ̀rẹ́ mi mo kọ́ fẹ́ ra plasma mo fẹ́ ra kíní mo fẹ́ change wardrobe mo fẹ́ ọ̀rọ̀ àbí kí n tẹ́ fi ṣe travelling ni ìṣẹ̀dá rẹ̀ ò sọ̀rọ̀ mọ́ kọ́ máa sọ nǹkan tó fẹ́ ṣe jáde bó ṣe sọ yẹn kíní ò ní bọ́ sí mọ́ chẹ́ẹ̀kì ara ẹ̀ wò irú èèyàn wo ni wọ́n kò nídìí kó délé babaláwo ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ mọ́ délé aláàfáà kò nídìí ọ̀sẹ̀ kúnlẹ̀ níwájú wòlíì kan wọ́n tó gbàdúrà fún ìṣẹ̀dá ẹlòmíì ò fẹ́ ìṣẹ̀dá rẹ̀ fẹ́ kọ́ máa para mọ́ kó wọn fi ṣe àṣepé iṣẹ́ fún ẹ. ìwọ ara rẹ̀ ni o gbọ́dọ̀ mọ̀ ìwọ ara ẹlòmíì ni kò gbà kí wọ́n pariwo lé lórí oore ńláńlá máa wá fún ṣùgbọ́n o gbọ́dọ̀ pariwo jù kì í ṣe pé kọ́ ọ má dùnnú o rárá o ayé bọ́ bá dùnnú ọ̀tọ̀ ni àwọn àǹtí yín tí wọ́n ń ṣènáwó oúnjẹ lò tí wọ́n ń pa àwọn igi jẹ́gẹ́dẹ́ tí wọ́n kì wọ́n lákìpa èwo lẹ gbúròó ikọ̀ ọmọ nísìn nígbà orí wọn ọ̀bá rọ̀ máriwo tí wọ́n sì ń pa wọ́n kì wọ́n àkìpa náà ni kíní kan igi jẹ́gẹ́dẹ́ kíní kan igi jẹ́gẹ́dẹ́ olójú arábà mi olójú arédè mi olójú gúúsì mi olójú kíní kan mi ìṣẹ̀dá ẹlòmíì ọ̀gbà kí wọ́n pariwo lé lórí dábàá sí gbé kọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń gbá wọn wọlé oògùn kọ́ kádàrá rẹ̀ ni ọ̀fẹ́ ayé ọ̀sà sí ọ ẹ gbádùn mi ẹlòmíì lónìí tí ọkọ gidi fi ń bọ́mọ lọ́wọ́ ẹlòmíì tí aya gidi fi ń bọ́mọ ẹlòmíì lọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ̀ ipò onílọ́kì wàláyé àwọn ọ̀rẹ́ tó ní wọ́n mọ̀ ipò onílọ́kì but problem tí ń ṣẹlẹ̀ sí ọ tó mọ̀ ni pé Bọ́lá ọba yẹn ọmọ àtún ti sọ fún mi 200k ló fún mi lánàá ọkọ tèmi ò fẹ́ mi lówó nígbà tẹ́ ẹ bẹ lọ́sẹ̀ méjì ni bọ̀bọ́ ọba ní gbá aago ẹ mọ́ bí ọ̀rọ̀ yóò ṣe máa dàrú wọ́n gán máa wòra ẹ pé wọ́n máa ń tọ́jú mi but suddenly ìfẹ́ yẹn á ṣàdédé break o ò lè náwó pé pàtó ọkọ rẹ nì bẹ́ẹ̀ náà ní ń ṣẹlẹ̀ sí ọkùnrin náà tó bá ti sọ láwùjọ àwọn ẹgbẹ́ rẹ oyíwọ́ ọmọkùnrin kan pè mí láti ìlú kan ó jì díẹ̀ mi ní dákọ orúkọ rẹ̀ mi sì ní dákọ ìlú ẹ̀
ṣùgbọ́n kí wọn náà kọ́gbọ́n bẹ́ẹ̀. kèétí ìwọ ọmọ 25 years ó ti ń ka owó gidi iṣẹ́ ọwọ́ rẹ̀ ló kọ́ kò sóògùn owó kò sì yahoo iṣẹ́ ọwọ́ rẹ̀ ni torí pé kò tọ ọ̀nà ọlọ́nà ojú ọ̀nà rẹ̀ ní ń tọ̀ ojú ọ̀nà rẹ̀ tọ́lọ́hún kọmọ látòdì ọ̀run òun ní ń tọ̀ ọgbàjúmọ́jú ọ̀nà yìí ọlọ́run taari àwọn èèyàn sí ọlọ́run taari àwọn èèyàn sí sọmọ yìí lọ bá ń ṣe kọ̀ǹtrátọ̀ wá ní. ṣé ìwé làwa ọ̀rọ̀ òwe kọ́ là ń bọ́ sọ̀rọ̀ kádàrá là ń wí fún ọ bọ́ kọ́ ka dísẹ́nárì òpè òṣòríire àlọ́rọ̀ kádàrá là ń wí ẹlòmíì lè máa ta pure water tí ó sáré eré ṣe jùwọ́ tó ní phd lọ́wọ́ lọ ọ̀rọ̀ kádàrá là ń wí kádàrá là ń wí. bricklayer lọ́kọ́ bricklayer ọlọ́run sì ní kó sáré pàdé àwọn èèyàn gidi ọlọ́run dẹ̀ fún lẹ́bùn yẹn ó mọ̀ ọ́ sáré ọmọ yìí lọ́kọ́ kínní ọmọ yìí lọ́ ń gbéṣẹ́ fún owó yẹn gbà lọ́wọ́ ẹ̀ ọ̀lẹ́ni tí wọ́n máa bá a fọwọ́ kíyèsí pàkọ́ rẹ̀ pé ìpàkọ́ rẹ̀ yìí ó ń lọ ọlẹ̀ díẹ̀ ó ń lo òkè díẹ̀ owó ni mo fi pa o ọ̀lẹ́ni tí wọ́n máa fún ní ìmọ̀ràn ọkọ̀ ilé ńláńlá kan sílùú wọn ilé yẹn ní agbára àsọ̀hún lọmọ ìyàwó gbẹ̀yìn bàbá ẹ̀ fẹ́yàwó tọ́pọ̀ bàbá tóbi ò sì tí ì kọ́ agolo ṣọ́ọ̀ṣì débi pé ọkọ̀ agolo rọ́ọ̀bù bàbá ẹ̀ kọ́lé ìyàwó márùn bàbá wọn ní òun sì lọmọ ìyàwó gbẹ̀yìn ìyá rẹ̀ ò sì bí púpọ̀ 3 péré ni ìyá rẹ̀ bí ọfà ilé tá à ń wí ọba kọwọ́ ọmọ kékeré bọ̀ ọ̀la òun fẹ́ ṣe wedding papọ̀ mọ́ ìṣílé òun ni lọ́ba pé oríṣiríṣi olórin ẹ sá máa kì mí ẹ máa kì mí gbogbo ohun tẹ́bí ó lóun ló gbé kalẹ̀ òun ló ṣe gbogbo ẹ̀ ẹ mọ̀ pé bálọ̀bálọ̀ àbọ̀ a máa bọ̀ ẹ̀ní tẹ́nítì ká gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀ní bẹ́bú ibú gbé àwọn ẹbí mi gan ò ní mi kà lọ́kàn àwọn alájọgbé àwọn ọ̀rẹ́ ni wọ́n kọ́ wọn kọkúkọ́ bẹ́ẹ̀ sì ni wọ́n bá mẹ́jọ lọ àdó àwọn àfọ́ olórí burúkú náà tàbí wòlíì burúkú àbọ̀níṣègùn olórí burúkú torí àtijẹ́ rẹ̀ kò ní sọ òtítọ́ ọ̀rọ̀ fún wọn torí owó tí ó gbà ìmẹ̀ ló máa ranjú mọ́ ìmẹ̀ ló máa ranjú mọ́ àní ẹ̀ máa wọlé òun àbá wọn sí ẹ̀jọ̀ wọná pọ̀ ní ẹ̀jọ̀ kàn bínú ọlọ́run ẹ bá gbẹgbẹ kú gbẹdẹwájú mi máa gbé wọn ṣépè jáde ni yín sì bẹ lọ́run títí pé kíníyàn kò ní rí ṣe ó sì lè dúndùn pa máa bá tọmọlà kejì jẹ bí ọmọ yìí ti fara kọ́ nì bí ó ti fi ara kọ́ nìyí ọmọ tí ayé ń gba tiẹ̀ tíṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ tí tó ń há ẹsẹ̀ fún àwọn ọ̀gá nǹkan dàrú lẹ́yìn ìnáwó nǹkan ọ̀pádùn kan ṣe é mọ ibi tí wọ́n ti fura sí ibi títí ń wá báyà fúnlé tí ń wẹ́ni tí ọ̀rá lé kò sí nǹkan kan mọ́ débi pé kò lè dúró nítòsí ìlú mi lọ́lọ́ tí ń lọ ṣe wọ́n bá rí jámèrè mi ibi iṣẹ́ tí wọ́n mú lọ ẹni títí ń gba iṣẹ́ ọwọ́ adẹni tí ń lọ sí lébra àbí lébra lẹ́ pè tí ń bá wọn ṣe é ibi títí wọ́n ń sá ọ̀rọ̀ sọ fún àwọn èèyàn ṣé ẹ mọ̀ pé ẹni tí dáadáa bá ti mọ́ lára kéèyàn tó rí pati a máa pẹ́ wọn bá owó tó bá rí gbà ń bi iṣẹ́ tó lọ àwọn èèyàn tó bá tún ra nǹkan fún tó ọmọ yìí
nígbà àwọn arí tí ń fi ọ̀rọ̀ lọ òun sì fẹ́ ta ilé o báyìí àwọn tó jẹ́ àgbà ṣé wọ́n fojú kan lé wọn ní nǹkan ṣe ọ́ nǹkan ní ṣe ọ́ nǹkan ní ṣe ọ́ kì í ṣe pọ̀ ń ṣe nǹkan o nǹkan tí ń ṣe ọ́ báyìí àárẹ̀ ọsibítù ọ̀tọ̀ o ṣé ń gbọ́ mi yé ọ̀pọ̀ èèyàn rírìn lọ lójú títí tó pé àárẹ̀ tí ń ṣe ojú tẹni tí ń bẹ ń jẹ́nẹ́rà lọ gbádùn mi wọ́n á fọ̀rọ̀ yìí lọ àwọn ọ̀jọ̀gbọ́n pé kọ́tó ṣẹlẹ̀ ní pé ń bọ̀ lọ máa ń rìn sí olóhùn ọmọbì kan òun lọ ibì kankan ayé ò ṣeé dágbé ọlọ́run ọba là á sáàtì wọ́n jẹ́ chọ́ọ̀chì náà lọ́ba ń lọ ni wọ́n ní àwọn pásítọ̀ wọ́n sọ́nà fún wọn ó ti rí nǹkan tí ń ṣe ọpá ọmọdé yìí báyìí èyí ṣọ́ọ̀ṣì ọ̀lọ́ èyí mọ́ṣáláṣí òkì fàájì náà ni àìdákẹ́ bẹ́ẹ̀ já fọ̀rọ̀ làwọn ọ̀jọ̀gbọ́n pẹ̀lẹ́ àwé oní ẹ̀sà ìnáwó méjì wo ló kó papọ̀ tó pèròjọ rẹpẹtẹ àwọn ló ti pẹ́ gbà ẹ́ wọn ò ṣe sílé mi kódà àfà ọ bẹ́ẹ̀ tó bí 4 days dẹ̀ ṣe wedding wọ́n ra ibi tó ti fara kó nìyí ó ní hàn bẹ́ẹ̀ ni ẹ máa wo nǹkan orí ẹlòmíín bẹ́ẹ̀ kọ́ gbáriwo wọn náà kíyèsí rìn àjò ara rẹ̀ jẹ́ iṣẹ́ tí ọlọ́run ń ṣe fún oore tọ́lọ́run ń ṣe fún ọkọ máa pò kìkì rẹ̀ wọ́n má pariwo ara rẹ̀ tí ọlọ́run bá ti pariwo rẹ̀ ó sàn jù kọ́ pariwo ara rẹ̀ lọ. ìbò tá a di lọ n ò rí Buhari rí àti tẹ̀ka fún torí pé ẹni tọ́lọ́run ọba ti yàn ní ìwọ ni bẹ́ẹ̀ náà ní stéètì gbogbo ẹni ọlọ́run bá ní ọ wọlé ẹni ọlọ́run bá ti pè ní ọba àjẹ́ gọ́fúnà ọba àjọna rébù ọba àjọna rárí ọba àjọna rébù nù yàrá rẹ̀ ó níbi tọ́lọ́run tó kálukú sí èèwọ̀ ara kálukú kíyèsí ìgbésí ayé ẹlòmíì ọba kọ́ bá ọ̀rẹ́ tó pọ̀ tó bá yà á jọ da bísínẹ́sì pọ̀ tọ́ ọ bá ti bá ọ̀rẹ́ da bísínẹ́sì pọ̀ ikú ń bọ̀ ìmọ̀ sọ̀rọ̀ kan fún yín gbà kan báyìí àwọn ọ̀rẹ́ kan ń bẹ ọlọ́run kẹ́ wọn ó ṣàánú wọn àmọ́ wọ́n lo òkè jura wọn lọ pẹ́ẹ́lí bí mo ṣe wà yín nísìn ń gbọ́dọ̀ rí ẹni tá a jọ ṣèwé tá a jọ jẹun lé ara wa bí àpẹẹrẹ wọ́n gbé ẹnìkan rí mi lórí program lórí tẹlifíṣàn lọ́dún kan ó wá pe ọ̀rẹ́ mi kan ó ní máa tóun máa wíyan ọmọ sẹ́yìn ó ti bẹ̀rẹ̀ nígbà tí ó wọ ní òkú gbẹ́ ọ̀rẹ́ mi ni ẹ lè mọ máa yọ níta ni àlọ́ ọ̀rẹ́ mi ni àwa ni wọ́n fún un nọ́mbà bó ṣe pè mí nìyẹn ó ní òkú gbẹ́ ọmọ bàbá yẹn dáre ìwọ ta ló ń sọ̀rọ̀ òun láwájá mi náà bá ẹ mọ̀ èdè tá a ti jọ ń lo pé ọ̀rẹ́ tímọ́tímọ́ àjọ lọ primary school ó ti pẹ́ ọ̀rẹ́ wọléwọ̀de gidi jọ ni wá ṣùgbọ́n ẹ mọ̀ pé tó bá dàrin kan kálukú ọ̀lọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni kò sí bẹ́ẹ̀ yóò ṣe jọ ọ̀rẹ́ ni tẹ́ ẹ jọ ṣe àbí bẹ́ẹ̀ bá jẹ́ oní aláfojúdi àbí pé bọ́yẹ ti ṣẹra ẹni rí ni kálukú ọmọ àlọ́ ń lò ẹ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ lára àwọn ọ̀rẹ́ tí wọ́n kó mọ́nú ọ̀rẹ́ wọ́n wá rí i pé àwọn ọ̀rẹ́ ọ̀hún yìí wọ́n rí ṣe dòun lọ iṣẹ́ tiwọn ni wọ́n sì ní lọ́wọ́ bísínẹ́sì gidi ṣé ẹ mọ ohun tó ṣe fún wọn ó ti lọ owó pa nìyẹn owó pa bó ṣe lọ wà nìyẹn ẹ wàá mọ ohun tí ń ṣe yáa sọ pé hello lágbájá jọ òun mà ní di 5 million
5 million ọ̀rẹ́ òun dẹ̀ ń ṣèyàn bẹ́ẹ̀ o but mákà nàmbà má jẹ́ mákà nàmbà wa jẹ́ wá gba káàsì ni àwọn yóò fura ibi ìyówù kódà kí wọ́n wà ní Abidjan kí wọ́n wà ní Liberia yóò ti bí Ìlọrin yóò ní wọ́n fọwọ́ ara wọn kó léwu lọ́wọ́ bí ṣe ń gba àyàn àrísìkí àwọn ti bí ní gbá ọwọ́ àgbà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bí àìmọye wọn ẹnìkan wá fura lọ́jọ́ kan Ọlọ́run tó fẹ́ tú wọn kúrò núdè náà ni o ó pè ọ̀rẹ́ iṣẹ́ bí iṣẹ́ ṣe ń lọ òye òun mọ́ ó ní nǹkan dàrú lọ́dọ̀ òun náà díẹ̀ wọn ò lè sọ ni but lábàjá gbowó lọ́wọ́ òun kàn rí pé wọ́n sì gbà tó bá ti gba owó nǹkan máa irọ́ ni o ẹ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ òun náà gbogbo wọn wá ń pera wọn ṣé àmọ́ pé wọn ò lọ ilé babawo wọn ò délé aláàfáà wọn ò délé àkíyèsí ni ọ̀rẹ́ tó bá ń bá ṣe tí ọba da tètè máa fura ọ̀rẹ́ tó bá ń bá ṣe tí ọ̀fẹ́ kọ́ la tètè máa fura ó tètè mọ èèwọ̀ ara rẹ ẹlòmíì ń bẹ olórí kò ṣe dáadáa fún yẹn ṣùgbọ́n olórí kéèyàn ṣe fún ẹ ń bẹ nù style ẹlòmíì bẹ́ẹ̀ ìwọ tó olórí kò ṣe fún yẹn tó olórí kéèyàn ṣe fún ẹ tó o bá lọ yá ọ̀rẹ́ rẹ ní 100 million 1 naira ò ní rí gbà mẹ́ I'm sorry to say that kò yáàyàn ní 100 million o ò ní rí owó yẹn gbà o ò sì gbọdọ̀ fìjà síwó tó o bá fìjà síwó ìkú ní ọ̀làǹdì sí kádàrá ẹlòmíì ń bẹ kọ̀ yáàyàn lówó torí pé ò ní rí gbà padà orí ẹlòmíì yẹn sì kèé pèdé àjọ tó o bá pèdé rẹ̀ ò ní rí gbà ibi èèwọ̀ ara lọ́pọ̀lọpọ̀ ti ṣubú tí wọ́n máa lérò pé bọ́yá ayé ní í ṣèwọ̀n. àwọn èèyàn máa ń gbàgbé pé ọ̀rọ̀ tí wọ́n bá sọ fún wọn lọ́sibítù wọ́n máa ń dì í mú ṣùgbọ́n ọ̀rọ̀ tí wòlíì wọ́n bá sọ fún wọn wọ́n yìí kàákún wọ́n ní ẹ má ṣe báyìí mọ́ o ẹ má sábà máa ṣe báyìí o ẹ má jìnnà sí nǹkan báyìí àní that is not èèbó tí wọn ò lò mọ́ òun ni ó bẹ̀rẹ̀ sí ni máa sọ òyìnbó tí wọn ò lò mọ́ ni ó bẹ̀rẹ̀ sí ni máa sọ òyìnbó mọ̀ wọn ara wọn o èyí lẹ́ ń jẹ́ wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kó oúnjẹ ni o èyí kiri ìyàn máa pé èèbó táwa Nàìjíríà ní màmàlà jẹ kò sí ohun tó kàn wọ́n pẹ̀lú àmàlà yín èyí lẹ́ làmàlà tẹ̀ ń jẹ òyìnbó rí i pé góòdì ń bẹ lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ̀ mọ́ ọ́ ló òyìnbó máa ń ṣàwárí ara wọn tí òyìnbó bá ti ṣàwárí ara wọn wọn ní eléyìí yàgò fún àwọn ohun tẹ̀yìn pàtì tẹ ní òwúlò òun làwọn òyìnbó máa ń tẹ́ẹ̀sì sí yín àní tó bá mú ẹ̀gúsí tó bá mú tó bá gé mix it soak it blend it drink it in the morning drink it in the afternoon ìyẹn lẹ gbàgbọ́ ṣùgbọ́n àgbo tí màmá rẹ máa bù fún ọ tó bá yẹ pé èyí tó bá lò láàárọ̀ ara ó ṣe yágí irú àwọn bàbá wa ẹgbà ni bàbá mi fi jí mi lẹ̀ tí bá ti ń jí ọ báyìí àtòrí ti wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí a kù sí àná gbogbo ohun yòówù tó ṣe àgbo yẹn ní ọkọ̀ gbé kó wájú tó o bá mú àgbo ń bọ́ kò síbi tó ń lọ báwo kọ́ ga tó àtòrí ní wáyé mélòó ní ń fún ọmọ rẹ̀ lágbo mọ́sìn kíkiní kan má ti sọ ọmọ ẹ ló doctor in conjunction in dendration in confusion now gbogbo ẹ̀kọ́ tí Ọlọ́run ò pè nǹkan lẹ́ẹ̀ máa wá pè ẹ wàá kàyà òkè bẹ́ẹ̀ ilẹ̀ ń jẹ̀jẹ̀kújẹ àwọn bàbá wa ló kó ní dókítà tí ń tọ́jú wọn tí bá ti ń já ata lórí ata fresh yóò sì lọ mẹ́ wọ́n fi kó àmàlà jẹ nǹkan kò sì ṣe wọ́n èèyàn máa ń ṣàkíyèsí ara ni ilẹ̀ bòmí ọ̀gbà ẹlòmíì o lè máa gbé ìlú kan ilẹ̀ ẹbẹ̀ lè má jẹ ibi tí a fi ajé rẹ̀ sí tó bá lu 100 years mẹ́rin ní rọ́wọ́ mú àfi kéèyàn sún
òun ni máa ń ṣẹlẹ̀ sí obìnrin míì ẹ má bù wọn o ó lè ti bímọ 5 síbì kan gbogbo ibi tó bímọ 5 sí yẹn alájẹ rẹ̀ lè má sí mẹ́ kọ́ lọ jí ọkọ kẹfà tí ó lọ fẹ́ ó lè jọmọ ẹyọ kan ní òbí mẹ́ ibi ọgbà ẹni tó fẹ́ yẹn yóò tún wá dáa fún jù bẹ́ẹ̀ lọ èèwọ̀ ara nínú ọmọ tá a bí ó jura wọn lọ o dádì junior ẹ̀yin lẹ bí junior lóòótọ́ ṣùgbọ́n ọmọ tẹ bí jù yín lọ tọ́ba fẹ́ jáde ilé ọ̀n parọ́ fún junior abálòwọ̀n ọ̀tẹ̀lẹ̀ lọ wọ́n lọ́wọ́ ọ̀tọ̀ lọ ọwọ́ afẹ́ discharge ọmọ yẹn kọ́ bá a lè rọ́nà lọ àbọ̀lì àbẹ́bì màá bá yín ra nǹkan bọ̀ àwọn ọmọ yẹn ti fẹ̀mí sí ọwọ́ adé ọ̀n pàtẹ́ ọ̀fọ̀ àwọn ọmọ tiẹ̀ tó ti sọ fáwọn ọ̀rẹ́ wọn dádì mi láwọn ra nǹkan wá dádì mi láwọn ra nǹkan wá kọ́ wá dé kọ́ máa pàtẹ́ fún wọn ó múnú wọn dùn wọ́n lè fi gba orí ayérayé lọ́wọ́ rẹ̀ torí pé ọmọrú ọmọ tó bí ẹni ọkàn lọ́mọ ìwọ tó fẹ́ kọ́ gbọ́ ohun tí mo wí ìwọ tó fẹ́ ọmọ gbọ́ ohun tí mo wí àwọn tí irú bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí wọn mọrú ọmọ tí wọ́n bí. àní lè tẹ̀síwájú jù torí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí ń wọlé àdúrà yẹn ó gbà o ìwé tí mo ní a máa gbé jáde gẹ́gẹ́ bí ẹni tí ń bá wa tẹ̀ lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn ẹ̀dítì tá a ṣe lórí ẹ̀ ó ti parí wọ́n ní sátọ̀dẹ̀ tí ń bọ̀ táwọn wò lọ́ọ̀kan yìí á gba ìwé náà á sì pín káàkiri ìwé yìí ẹ̀ rírà ní Òṣogbo ẹ̀ rírà ní Ìbàdàn ẹ̀ rírà ní Èkó Ìjẹ̀bú Òrù ẹ̀ rírà ń bẹ̀ ọ̀dọ̀ mi gangan ẹ̀ rí ìwé yìí rà ní Bàrígà ẹ̀ rí ìwé yìí rà ní Ìkòròdú ẹ̀ rírà ní Àjá ní Lẹ́kì gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sanwó ẹni tí ò sí Nàìjíríà bẹni tó wà Nàìjíríà tọ́nà rẹ̀ jí àwọn kan ní àwọn ọ̀fẹ́ kò fún àwọn ru ìwé ẹlẹ́ẹ̀kejì tí màá gbé jáde nìyí ẹ mọ̀ pé mo sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń kọ a ti rí àwọn olè tí wọ́n ń tẹ̀ jáde ṣùgbọ́n gba àwọn òmójútu rẹ̀ ìkọkúkọ ni wọ́n ń tà fáwọn èèyàn pé ìwé yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń kọ sí Facebook ànífẹ́ kọ nǹkan tó nípọn tó lágbára sínú ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ òwe ní ọmọ abájáde nísìn torí gbà tí pa àwọn pretender ti pọ̀ ńbẹ̀ ìwé yìí o tó o bá ní lọ́wọ́ inú rẹ̀ á dùn tí àwọn èèyàn bá rí mọ́ lọ́wọ́ wọn á já àgbà mọ́ ẹ lọ́wọ́ wọn á jí gbé mọ́ ẹ lọ́wọ́ torí àṣírí pọ̀ nú ẹ̀ ogun aláǹtakùn kan lémi kiri ni ká sùn lójú oorun ká máa jẹun ni agbọ́jàkalẹ̀ ọjà ọ̀tá ni everything wà mẹ́ wàláyà wa kọ́ ọlọ́run ni àṣírí inú tó pé lọ́pọ̀lọpọ̀ tá a lè kọ sórí nẹ́ẹ̀tì bá a pàdé ńbẹ̀ ẹnìkan ní ẹlúsà owó òwe yà wá pọ̀ mo ní lọ́nà owó lọ́gbà pọ̀ ọmọ yẹn tó fira fóònù àṣírí la pé àwọn àfáà lọ́mọ yẹn àṣírí àwọn àfáà tọmọ yẹn àṣírí èèyàn 400,000 gbà àṣírí mi bẹ́ẹ̀ ni àṣírí la pé tó wúlò fún ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀dá 10,000 naira ni ìwé yẹn 10,000 ni ẹ rí owó rà mo wá ní ìwé yẹn ni tó bá ti rà o òun ló lẹ́tọ̀ọ́ àti béèrè lọ́wọ́ mi tí ó pè mí òun ní ìbéèrè lórí ọ̀rọ̀ àlá ni o ẹni tó wà lábìjan kò sí pírọ́blẹ́mù kódà ọ̀pọ̀ èèyàn pọ̀ lábìjan tí wọ́n fẹ́ rà tá a bá rí tó bá jẹ́ pé ká kó fún onímọ́tò tẹ́ bá ṣàlàyé fún wa bí ta ti lè rí ṣe rí ní London ìwé yìí máa wá sí London ń bọ̀ wá sí London ọ̀dọ̀ ẹni tẹ́ẹ̀tì rírà ní London á ṣàlàyé rẹ̀ a máa fi DHL á fi gbé ṣùgbọ́n owó ẹ̀yin tẹ́ bá wà ní London yóò jù tó ní ti Nàìjíríà lọ because owó tá a máa fi kágò rẹ̀ lọ láti bí á sì papọ̀ mọ́ so bó ṣe jẹ́ nìyẹn ẹ máa rí ní London so lágbára Ọlọ́run ẹ rí ẹ̀yin ará London ẹ̀ sì máa retí èmi náà láìpẹ́ àti dé àwọn èèyàn náà wọ́n láwọn mú wa lọ àwọn ọmọ yẹn ara wa àwọn èèyàn wọ́n láwọn nídìí wa ẹ máa retí èmi náà débẹ̀ tán láìpẹ́ ní agbára Ọlọ́run àti last year ni àbá ti wà pẹ̀lú yín ṣùgbọ́n lágbára Ọlọ́run lọ́dún yìí kò ní yẹ ẹ rí èmi náà màá jọ yín bẹ ẹ sì gbádùn mi ní agbára Ọlọ́run ìwọ tó o bá ti ní ìwé yìí o máa ní nọ́mbà ìwọ tó o bá ti ní nọ́mbà yẹn ìyẹn ní jẹ́ káàdì
kò sí aago tó pè mí tì ní dẹ lóhùn ṣùgbọ́n wọ́n tọ́ ọ̀bá ra ìwé yìí bó pè mí dọ̀la ní gbé aago rẹ̀ màá máa kọ́ tiẹ̀ dànù kó pè mí dọ̀la tọ́ ọ̀bá ti ní ìwé yìí lọ́wọ́ mi ní dẹ lóhùn ṣògbó ṣe jẹ́ nìyẹn ọlọ́run gbàdúrà yín o ẹ ra ànúgbà o lágbára ọlọ́run ojú òní tiwa ara ànúgbà ẹ tẹ bá wà ní Egypt ẹ bá ní abayín gbé fún àwọn DHL ṣó ti yé àkọ́ fún DHL ṣùgbọ́n even da tẹ bá tó bí mélòó kan tẹ rà á so a lè post ẹ̀kọ́ tó bá dẹ̀ jẹ́ pé tẹ̀yìn nìkan ni so a máa gbé fún DHL yọ dọ́dọ̀ yín ṣùgbọ́n ẹ̀yin lẹ́ sanwó rẹ̀ owó tí plane ó fi gbé ẹ̀yin lẹ́ san àwọn èèyàn kan ti sanwó kalẹ̀ ní agbára ìwé yìí ò pọ̀ rárá kò pọ̀ rárá àwọn tó mọ ìwé àkọ́kọ́ ọmọ yìí bá ń wòwe tó wà nínú dúró yẹn àkọsẹ̀jáyé ìràwọ̀ ẹ̀dá ẹ̀ báwo ó rí ọkọ̀ ẹ̀yẹ owóró kan dondo mbẹ̀ báyìí ìwé àkọsẹ̀jáyé ìràwọ̀ ẹ̀dá ó rí lọ́wọ́ àná àwọn fáìlì tí mo kó wọlé ó rí mo tọ́jú ẹ̀ pamọ́ nù kò sí mẹ́ẹ̀ lọ́wọ́ náà fáìlì tó wà nílé àwọn òwe tí mo kó tó wà nílé kò mú wá fún mi so àwọn tó mọ ìwé yẹn London ni wọ́n ti bẹ̀ mí níwé yẹn 300 pieces ni wọ́n bẹ̀ mí gbà yẹn kó tó àdì pé later wọ́n yọ̀ǹda pé ká tà sí Nàìjíríà àwọn tó rà ń gbà yẹn wọ́n mọ iye rẹ̀ wàláhì wọ́n mọ iye rẹ̀ tó bá ní ìwé yìí lọ́wọ́ ẹnìkan ò ní tú ọ jẹ mọ́ ẹnìkan ò ní lè fi ọ jẹun ìwọ gan tètè máa understand irú èèyàn wo ló jẹ́ irú kílẹ̀ ẹ̀kọ́ sá fún irú kílẹ̀ ẹ̀kọ́ súnmọ́ wàá máa mọ̀ ìyá wa ní déètì wo ni ń bọ̀ wá sí London ọ̀rọ̀ àṣírí nìyẹn kì í ṣe ń tá a polongo ṣe ẹ ti gbọ́ àwọn èèyàn náà wọ́n á bá mi oríṣiríṣi country làwọn èèyàn ti wá wọ́n á bá mi sà afẹ́ mu yín lọ tí n bá parọ́ fún yín ó kù mí ọkọ lọ́hùn ọ̀rọ̀ tí mo sọ fún yín mi ò fi advert ara mi o wàláhì bó ṣe rí nìyẹn ó ti rí ok ọmọ lóhùn ò rí bí mo tọ́jú ẹ̀ sí so ti yé ìwọ́n tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ o fẹ́ sọ́nà lórí ìbéèrè mi o fẹ́ mọ àkọsẹ̀jáyé ara rẹ ni pàdé mi ní WhatsApp owó ni o ń gbowó lọ́wọ́ rẹ̀ ń gbowó lọ́wọ́ mi ń forí ẹ̀ jiyàn 2000 ni lórí èèyàn kan ṣoṣo tí n bá dẹ̀dẹ̀ ẹ lóhùn tí mo bá ohun tí mo bá sọ fún ẹ tí ò bá rí bẹ́ẹ̀ pè mí bà mí jẹ́ gbórúkọ mi sórí Facebook kí gbogbo ayé rí pé gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi kò rí bẹ́ẹ̀ màá dá owó rẹ̀ padà ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ wọ́gbọ̀n iye Ọlọ́run ló gbé pé mo dúpẹ́ mi sanwó mi aṣọ ọ̀rọ̀ máa ká kúrò lójú rẹ̀ wọ́gbọ̀n máa rí náà rí òótọ́ rẹ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ yìí so bó ṣe wà nìyẹn àwa náà kọ́ Ọlọ́run ni báwo lójú sọ́mọ̀ ṣe lè dúdú tó báwo ló ṣe lè funfun tó tá à ní rí dúdú díẹ̀díẹ̀ ńbẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa bú àwọn àfa ẹ mọ̀rú àwọn àfa àtẹ́ máa bú ẹyẹ bú àwọn wòlíì gidi ńbẹ kódà pàápàá nínú gúrùpù àwọn wòlíì gidi ńbẹ nínú wọn mi ò ní ṣe máa tẹnumọ́ bí àwọn èèyàn mélòó kan pàápàá jùlọ ṣéwù dìkìrúláì àyígóró àfáàní àfáà tó dúró déédéé ni wàláì àfáàní àfáà Abdul Hafiz ọmọ ọ̀sẹ́yìn ọmọ ìlú mi pàápàá ni òun ní bẹ ní àjà àánú olóòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ṣéwù Sọ̀làudeen ọmọ ìlú mi pàápàá lòun náà ó dúró dé kéèyàn pé torí wọ́n jẹ́ ọmọ ìlú mi o tí èèyàn bá da máa wí fún yín pé lágbájá yìí kò dáa máa sọ fún yín àfáà mi kan náà ń bẹ ní Ṣàngó ṣéwù Lukman àfáà yìí àfáà dáadáa ni mi gbà káfáà kankan wá mi wálé o àfáà yìí sá wálé ọwá wọn náà ń jẹ́ otí ẹ̀ wá gan tí mo ṣe àlejò kan bọ́ síta èmi tiẹ̀ tó ń bu ṣùgbọ́n kọ́ mọ́ o àbá yẹn ọmọ pàǹbù because ọjọ́ tápà lọ́jọ́ ta wí bí ṣé wọ́n ń dráìfù bàbá yẹn ṣe ń dráìfù àṣé bó ṣe rí mi bí ó ṣe fẹ́ páàkì wùrìwùrì yẹn ti aṣọ̀rọ̀ pọ̀ lọ́jọ́ yìí àti àfáà yìí dúró déédéé bẹ́ẹ̀ náà làwọn wòlíì gidi máa ń dá akọ ọkùnrin kan máa ń pè ní àpáta agóra ó dáa gan èèyàn tó dá ó lóòótọ́ ọ̀nù kì í parọ́ bẹ́ẹ̀ náà ni wòlíì Bọ́láńlé Hasan ó dúró déédéé àwọn eléyìí ṣe wòlíì elébi wòlíì tó dúró ní Ìjẹ̀bú Òru lọ́wọ́ èèyàn tó dúró déédéé gbogbo wọn yìí ẹ máa bá ìwé yìí lọ́dọ̀ wọn ẹ bá a lọ́dọ̀ wọn wọn náà tó bá fẹ́ alẹ́ wọn bá fẹ́ sàlágbàtà rẹ̀ wọn bá fẹ́ a kò fún ọ gbogbo ẹni tó bá rà wà láì wọn ò ní kábàámọ̀ àbúrú àwọn nǹkan àṣírí bàǹtì ètò àdúrà nílànà kìrìsìtẹ́nì ńbẹ́mẹ́
ètò àdúrà ńlànà mùsùlùmí mbẹ́mbẹ́ bọ́jà oògùn ìbílẹ̀ ńlànà tìwòsàn àbí ti pé kọ́nà òsì fún yàn gbogbo ẹ̀ lọ́wọ́ máa bá pàdé mbẹ́ oògùn kan lé ọ káàkiri ọlọ́run ọlọ́ba tí ṣẹ́gun tó gbọ́n òun ìpadà mọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀ bá pàdé mbẹ́ ẹ gbìyànjú kẹ́ra wàláyé ó jowó rẹ lọ ẹ sì bá a ní dáadáa ọláyé alukurani àdúrà yẹn gbà o Lukman àmọ́ àyẹ́dàrẹ́ lórúkọ mi Bàrígà ni mò ń gbé o Bàrígà ni mò ń gbé o níbi tí mo wà yín náà lẹ́gbàá bẹ̀ fún mi o ẹ̀yin náà lẹ́gbàá bẹ̀ fún mi ẹ̀yin lẹ́gbàá bẹ̀ fún mi o èmi yé sakọ jẹ́jẹ́ mi mo dúró ẹ̀yin náà lẹ́gbàá bẹ̀ fún mi ẹni máa dúró síbẹ̀ bákan náà mo sì lọ ọ́fíìsì ní Dùgbẹ̀ nílùú Ìbàdàn ẹ bá ti jẹ́ bí Fìjàbí electronics tí wọ́n yìí bá ti tẹ̀mí lọ́wọ́ tán ní sátọ̀dẹ̀ tí ń bọ̀ ọ̀sẹ̀ tí ó tẹ̀lé mò ń bọ̀ wá sí Ìbàdàn láti Ìbàdàn láti ṣí ààrẹ fún ọ pọ́sibù kẹríwé yìí gan náà ní Àkúrẹ́ ẹ máa rí lákúrẹ́ só ti yé báyìí ojú òní tiwa o ẹ̀ ń tẹ́ bá fẹ́ l'Ábújá gbogbo ẹni ọba fẹ́ sanwó lẹ̀ ó lè sanwó lẹ̀ ẹ bèrè àkáǹtì nọ́mbà mi ní WhatsApp àkọ́kọ́ yín kún àwọn tá a ti kọ́kọ́ wọn bí wọ́n yìí báyìí sí ń jáde ẹsẹ̀kẹsẹ̀ dáàmà fi ti kálukú lé lọ́wọ́ wọn tẹ́ bá kà bẹ́ẹ̀ tí òye yín ẹ pè mí wọ́n ẹ pè mí lóru wọn dà yín lóhùn kó pé anytime tó bá pè mí màmá ẹ dẹ lóhùn èmi kọ́ o Ọlọ́run ni o Ọlọ́run ó dúró tì àdúrà yẹn gbà ẹ ra àánú gbà ọba fẹ́ béèrè lórí ọ̀rọ̀ kan ọfẹ́ sọ́nà ni àbọ̀ fẹ́ béèrè nípa ìràwọ̀ rẹ 2000 lèmi má gbà bàbá wo lè fún mi 100,000 ń gbà ó WhatsApp number mi màá post ẹ̀ sí ok ẹ jẹun fún yín 080 ẹ mú báyìí rò kẹ́ ẹ máa kọ́ 080 890 38 658 080 890 38 658 or 080 32 98 32 98 080 32 98 32 98 ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp máa dá yín lò owó òwe yẹn 10,000 ni 10,000 naira ni kò sì jẹ́ nìyẹn. ọ̀rọ̀ ayé mà ní kò máa yé wa o. Ọlábọ̀dé èmi alóde tó mímí àgbékalẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá mu. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi ṣe ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo contract tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní ìjòkó ní ti bára mi lọ́kàn ó tiẹ̀ wá tó àbáwò tí ń kọ́ mi lórí rìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. Kò tí ì tán fún ọ ibi ó ti yẹ kó rójútù sọ̀rọ̀ ayé rẹ ló ti máa ṣèbórí tí ó gbéni ní gbáláwo orí kò ní ibì kan bẹ tí wọ́n ti ń fewé àti egbò ṣiṣẹ́ agbára Elédùmarè tí mọ̀ gbogbo òsì jìnnà ilá onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Ayédàrẹ bàbá ọgbọ́n mú ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú síṣòro ayé rẹ kékeré ní ti àtàlélá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lóko tí wọ́n. tó bó lè jẹ́ ni wọ́n ti ṣàlàyé fún yẹn o àdúrà yẹn gbà o ẹ ra àánú gbà o ojú ò ní tì yín o. tàbí tíkẹ́ẹ̀tì ni mo kó kalẹ̀ yìí mi ò rí sẹ́hun oríṣiríṣi òògùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ṣe gbèsè náà ní gbogbo rẹ̀ ń já sí o mo ti kọ́sẹ́ tí gbogbo ayé ti láti là tèmi bá mi o níṣẹ́ bí ọmọkùnrin ó tó gẹ́ ikú yájẹ̀ sí lọ o. èrì bíbí gbogbo owó ẹ̀dá lẹ̀ ewúrẹ́ ni wọ́n fi so kí ńlá irú èròkèrò wo ló wá wá sí ọlọ́kàn. àdánìkan gbèrò ní bá màmá rẹ̀ sùn títẹ̀mí burú ju tiẹ̀ lọ níwòyí ìjọta tẹ̀lẹ́mi náà rèé lọ́jọ́ òní káráyé ń ṣe láǹkẹ̀ fún láwùjọ òní lọ ń mà pé bá a bá sọkún sàn èèyàn máa padà wá bọ́lájí ilé Dr. Sheikh Lukman Ayédàrẹ ni òjì àjọlọ àgbà ìṣòro tó mojú ìwé àtìkù tí fi jáde lóde ọmọ ọ̀dọ̀ àgbà tí fọgbọ́n inú àwọn àgbàgbà gbogbo ẹni tó gun ayé yọ lẹ́nu bàbá ọgbẹ́ tẹ́lẹ̀dùmarè bomi ọgbẹ́ fún pé kọ́ máa fi bá gbogbo oníròbìnú jẹ́ gbàṣẹ́gbẹ̀yà Dr. Sheikh Lukman Ayédàrẹ òfin fásitì bàbá ọgbẹ́ ọ̀fọ̀ pẹ̀lẹ́ dalẹ̀ àbálájọ déwé àtìkù fi ń já lọ́wọ́ ẹ̀mí ìmọ̀nà wá kí ni irúfẹ́ ogun tó dojúkọ irú àìsàn wo ni ń bá wọ̀ yá àjà kí ni ìṣòro rẹ tó fi fẹ́ gbé pé
lápá ọ̀tún lọ́dọ̀ bàbá ọgbọ́n ni ọmọ lọ tààràtà ní Bàrígà nígboro Èkó ibẹ̀ lolú iléeṣẹ́ wọn tàbí kò kàn sí wọn lọ́pọ̀pọ̀nà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn ẹ̀ka wọn tó ń bẹ lẹ́kùnlé ilé alùbàtà nígboro Ìsẹ́yìn Ẹ̀dó 08032983298 tàbí 08089038658 òun náà ni WhatsApp nọ́mbà wọn. Ìwọ náà kà sí wọn lónìí ọmọ wípé Elédùmarè fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. ní ìlú Èkó ń bí Akínọlá Street number 29 Bàrígà ni mò ń gbé lẹ́kọ̀ọ́ ń bí nílùú Ìsẹ́yìn níbi tí a ti máa ń kóṣẹ́ wá fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ń bí àti níbi gbogbo ilé alùbàtà nílùú Ìsẹ́yìn ní àdúgbò Ẹ̀kúnlé ibẹ̀ nílé tá a ti bí mi nílùú Ìbàdàn Dùgbẹ̀ tẹ́ bá ti débi Plaza Àfìjàbí Electronics ní Dùgbẹ̀ rọra rìn sókè díẹ̀ wàá rí ìyànà kan níbi fátírì báyìí wọbẹ̀ ṣé ti yé dáadáa báyìí wọ béèrè mi ṣùgbọ́n kó tó lè lọ ọbẹ̀ o gbúdọ̀ pè mí o mi lẹ́nì kankan tó lè dẹ lóhùn èmi fún ara mi ní dẹ lóhùn o a máa sọ pé ọlọ bá ẹnì kankan kan wọ́n gbowó kan lọ́wọ́ rẹ̀ mi mọ̀ ń pa ẹ o bákan náà yìí tẹ́ máa sọ pé lórí fóònù pé ohùn mi dàbí ohùn obìnrin èmi ò la application kankan o ìlà application tọ́lá dúró mi máa ń bẹ̀rù pé obìnrin lòun ń bá sọ̀rọ̀ ohùn mi lẹ́ ń gbọ́ yìí o ẹ lè gbọ́ náà lórí fóònù ohùn mi lẹ́ ń gbọ́ yìí o ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń complain bẹ́ẹ̀ o ẹjọ́ torí Ọlọ́run ẹ má sì ẹjọ́ ẹ̀yin tẹ̀ ń pé ẹjọ́ ẹ ṣe sùúrù díẹ̀ bákan náà orúkọ mi kì í ṣe Sheikh Lukman Àkànní o èmi kọ́ ni Lukman Àkànní o Sheikh Lukman Àyándáre lórúkọ ti tèmi o èmi kì í ṣe Lukman ẹjọ́ ẹni tó ń pè yẹ ẹjọ́ ẹ ṣe sùúrù torí Ọlọ́run orúkọ mi ṣe Sheikh Lukman Àkànní o orúkọ mi ni Lukman ọmọ Àyándáre Sheikh Lukman ọmọ Àyándáre tàbí Lukman Àyándáre ẹjọ́ o bákan náà ẹ má jáyà ẹ má fòyà o àìbá àmọ́ ẹ lè rí àkáǹtì mi tó pọ̀ o àkáǹtì mi pọ̀ o ṣé ti yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ àkáǹtì mi òun ló ti full ọ̀pọ̀lọpọ̀ yẹn dẹ̀ máa ń sẹ́ndì friend request sí mi bákan náà àwọn hacker wọ́n máa ń dà mí láàmú so wọ́n máa hack ọ̀pọ̀lọpọ̀ àkáǹtì mi ọ̀pọ̀lọpọ̀ àkáǹtì mi dẹ̀ ti full o so ẹ má jáyà ẹ má fòyà o èmi ni o tẹ bá ti rí Lukman Àyándáre àbí Lukman Ọlásùnkànmí àbí Sheikh Lukman Amiru àbí Lukman Ẹbẹdí èmi kan náà ni o ẹ má jáyà o àkáǹtì mi pọ̀ o ẹ máa pẹ́ máa yan àkáǹtì rẹ̀ sílẹ̀ pọ̀ ẹni ọba jọ lọ́pọ̀ èèyàn àkáǹtì rẹ̀ ọ̀pọ̀ o àdúrà yẹn ọgbà o wọ́tọ̀ ọba mọ̀ yẹ pé kọ́ háàdì mi lórí Facebook ẹ̀rù ń bà ọ́ lọ háàdì WhatsApp mi so ti yé dáadáa ní tàbí kọ́ lọ join gúrùpù aláàtútọ̀dọ̀ ti tèmi gúrùpù aláàtì tèmi ó sì yàtọ̀ sí tàwọn èèyàn yòókù o so ti yé o àdúrà yẹn ọgbà ẹ̀rọ ànúgbà o Bàrígà lẹ́kọ̀ọ́ ọba ti wọ mọ́tò látọ̀ndà bíríìjì Òṣòdì ọ̀sán ní Bàrígà onímọ́tò ọjọ́ ní Temple bus stop tàbí Orlando Police Station ní wọ́n bá ti Temple àti Orlando Police Station yìí kọjú dára wọn ni wọ́n bá ti jẹ́ ọmọ ìwọ́sà gbọ́kadà wọ́n bá ti gbọ́kadà kọ́ sọ fún ọlọ́kadà yìí pé Akínọlá ni wọ́n lọ nọ́mbà 29 yàrá kejì lápá ọ̀tún gbọ́dọ̀ jẹ́ pé Pangrove lọ bá wọlé tó bá ti wọ Bàrígà láti Pangrove oní Ladylak bus stop ni wọ́n ti bọ́lẹ̀ o níbi ilé epo tó bá ti jẹ́ níbi ilé epo yẹn ó ti láwọn ọlọ́kadà àbí kọ́ ráwọn márùwá kọ́ra sọ fún wọn pé ọ̀kadà ni ó gbé torí pé ló ń bi márùwá ò ní tètè rí nọ́mbà tó bá ti gbọ́kadà kọ́ sọ pé Akínọlá down nọ́mbà 29 gbọ́dọ̀ ìjẹ́pọ́nà òyìnbó lọ́ọ́ bá wọlé tómọ́tò bá ti gbé ọ látọ̀nà òyìnbó tó bá ti jẹun ní last bus stop ìwọ gbọ́kadà kọ́ sọ pé Akínọlá down nọ́mbà 29 má jábọ̀ kí ó gbé ọ o sì má jẹ́ yíbò ó gbé ọ o ẹni tó bá jẹ́ ẹni tó gbọ́ Yorùbá tàbí yíbò náà tó gbọ́ Yorùbá òun ni ojú ó gbé ọ o má jẹ́ wọn ó gbé ọ lọ bí tí èsà rẹ o sọ ti yé àdúrà yẹn ó gbà o ẹ ra àánú gbà o ẹ rí ṣe o ọ̀nà ọ̀là fún yín o ẹ ní bógun lọ o ògùn ayé ò ní borí yín ẹni tó ti gánú yín ẹ ní wálẹ̀ láéláé gbogbo ẹ̀yin aláàánú wa tó bí tẹ́ ẹ ti mú tẹ́ ń ṣàánú wa àpò yín ò ní gbẹ o ẹ ra àánú gbà o Ọlọ́run ò ní padà lẹ́yìn yín o ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ ṣe náà tẹ́ ẹ máa ń pè wá ẹ rọwọ́ mú ọ̀nà yín ọ̀là ojú ò ní tì yín aláàyàn Al-Qur'ani o tó wọ́n fẹ́ máa fèyí sí lọ́wọ́ ó dàbọ̀.